أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين adúpẹ́ fún Ọlọ́run àtọ̀ kẹ́kẹ́ ohun aṣọ́nà tán sí Ọlọ́run bá ṣàlékún àforíjì fún wọn gbogbo ẹni ẹ̀dá ń bẹ̀rẹ̀ Ọlọ́run bá fi sọ ẹ̀sán wọn lábẹ́ kàánà kúnlẹ̀ ẹni rẹ̀ kò fi sọ ẹ̀sán gbogbo aláàpọ̀ nítorí mi tí ó da eléyìí yọ̀dà lè pé ẹnìkan ò ní gbalúbọ̀ ọ̀sà kọ́ ẹ̀fọ́ o ìta bá gbìn ní òun bọ̀dọ̀lá ẹnìkan ò ní gbalúbọ̀ ọ̀sà kọ́ ẹ̀fọ́ o ìta bá gbìn ní òun bọ̀dọ̀lá Alfa Abdulrasaki alomata ẹnìkan ò ní gbalúbọ̀ ọ̀sà kọ́ ẹ̀fọ́ o ìta bá gbìn ní òun bọ̀dọ̀lá Alfa Umar Faruk sọ ibù bayani ẹnìkan ò ní gbalúbọ́sà kó ẹ̀fọ́ o ìtẹ́ bá gbìn ní òwú bọ̀dọ̀lá Alfa Abdulkadir Sọlágbẹ̀rú Ubadoma Ìlọrin tòní ẹnìkan ò ní gbalúbọ́sà kó ẹ̀fọ́ o ìtẹ́ bá gbìn ní òwú bọ̀dọ̀lá lẹ́yìn bàbá wa Agbarigidoma ṣé Abubakar Agbarigidoma àfà ni wọ́n tí gbogbo èèyàn mọ̀ nípa àfà ni wọ́n kódà ṣé Abubakar Agbarigidoma àtúnmọ̀ àfà tó tún kọ́ wọn ní kéwú bá a ṣe fi bẹ́ẹ̀ mọ àfà ẹnìkan àmọ́ ti bá wa Agbarigidoma àfà tó kọ́ wọn ní kéwú wọn ò fi pamọ́ òun ni àfà wa Ṣakí àfà wa Ṣakí lọ́kọ́ àbá Abubakar Agbarigidoma ọkọ̀ wọn ní kéwú tó sì yanjú àwọn náà tó wá dálé kéwú lẹ̀ wọ́n wá ń kọ́ àwọn ọmọ ní kéwú nínú àwọn ọmọ kéwú wọn òun ni Alfa Abdulrasak alomata ẹnìkan ò ní gbalúbọ́sà kó ẹ̀fọ́ o ìtẹ́ bá gbìn ní òwú bọ̀dọ̀lá nínú àwọn ọmọ kéwú Alfa Abubakar Agbarigidoma òun ni Alfa Umar Faruk sọ ibù bayan ẹnìkan ò ní gbalúbọ́sà kó ẹ̀fọ́ o ìtẹ́ bá gbìn ní òwú bọ̀dọ̀lá nínú àwọn ọmọ kéwú Alfa Abubakar Agbarigidoma òun ni Alfa Abdulkadir Sọlágbẹ̀rú Ubadoma Ìlọrin tòní ẹnìkan ò ní gbalúbọ́sà kó ẹ̀fọ́ o ìtẹ́ bá gbìn ní òwú bọ̀dọ̀lá kí ló dé tá a mọ̀ pé bàbá Agbarigidoma làáfà yín bá a ṣe máa bàbá wa Sheikh Tajul Adabi mọ gbogbo tí ń jẹ́ àdàbí lára kí ló dé tàwa mọ̀ pé bàbá wa Agbarigidoma làáfà yín bá a ṣe mọ ti Sheikh Adama mọ gbogbo tí ń jẹ́ mọ́ ìkàsílà kí ló dé kí ló fà ẹ polongo àfà yín rárá lẹ́yìn ìgbà tí èyí Alfa Abdulkadir alomata tó bá kàn fẹ́ bẹ̀rẹ̀ sí ọba fẹ́ bẹ̀rẹ̀ wá sí yóò ṣe àṣàlátù tí àfà yẹn mọ́ sí ẹni kíni sàṣàlátù wáyé ká àìmọye àṣàlátù lọ gbà bẹ́ẹ̀ náà ni àfà Umar Faruk wọn náà bá fẹ́ bẹ̀rẹ̀ wá sí yóò akọrin kan tí máa ń kọ ọlọ́mbà mi kẹ́ńdà sàlátì àti Agbarigidoma àwọn yanjú ẹ̀ wọ́n yanjú ẹ̀ báwọn àbá wa báwọn àdàbí ṣe yanjú tàdàbí tọ́jú káwọn pé Tajul Adabi làáfà àwọn tọ́jú káwọn pé Sheikh Kamaluddin àti Tajul Adabi àwọn làáfà àwọn yanjú ẹ̀ ẹ yanjú ẹ̀ bí káwọn mọ ìkàsíje ká mọ̀ pé àfà àwọn òun ni Sheikh Adabi ẹ yanjú ẹ̀ ni ìgbẹ́ kan àgbẹ̀ ẹ wàá gbóyin irọ́ yìí káwọn ọlọ́àkẹ́ wọn ṣe gbọ́ wá sí kan tí Alfa Umar Faruk ṣẹ́njọ́ ni nígbà gbígbà tí táwọn náà sọ pé Sheikh Abubakar Agbarigidoma gbogbo èèyàn ló mọ̀ lágbàáyé gẹ́gẹ́ pé wà sí òun nìkan láàfin mọ̀ pé òun làáfà yín gbogbo bí tẹ́ ẹ̀ bá ti ń dé kódà ẹ̀yin náà ti nílé kẹ́ ẹ láàmú tẹ́ ń kọ́ nílé kí Agbarigidoma lọ́wọ́ kẹ́ ẹ máa pọ́kọ́ lé kéwì láàrin ó fi hàn pé ọmọ Agbarigidoma ní gbogbo bíi tí ilé kéwù àdàbí bá ti wà pátá wọ́n sọkọ àfáàná sọkọ tó wù yóò àfi àlàádàbí sí ìgbẹ̀yìn ẹ̀ ẹ̀yin náà àní ẹ̀ máa sọkọ yín ó kọ ilé kéwù àní ẹ̀ máa sọ lókọ tó wù yín àmọ́ kẹ́ Agbarigidoma ẹ̀ fi sí ẹ̀yìn ẹ̀ fi gbé ẹ̀yìn àbáwá Abdulkadir Sọlágbẹ̀rú nù àwọn náà sáà nílé kéwù Bandoma tí wọ́n pè ní dáhùn kìtàbí wàsúnà
bẹ́ẹ̀ sọ pé ní Daarul Kitabi wa Sunnah Agbarigidoma ẹ fi síbẹ̀ á fi lè mọ̀ pé Omokewu àní ẹ má pè ní Daarul Kitabi wa Sunnah àmọ́ ẹ fi Agbarigidoma síbẹ̀ tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ tẹ́yìn náà ń kọ́ ìwọ́n ṣe bẹ́ẹ̀ fẹ́yìn náà láfi ní ẹnì kó o ní gbálúbọ́sà kó ẹ̀fọ́ o ntẹ́ ẹ bá gbìn ní òru ọlọ́sìn jẹ́ káwọn gbọ́dọ̀ ní inna Allah la yaslimu nasa shay'an walakinna nasa anfusahum yaslimuna lọ́yìn káwọn pé òun ọlọ́run wa tẹ̀ òun ẹ ṣàbòsí kí lóun ọlọ́run fẹ́ bá fòfin ṣe àwọn ọmọ ènìyàn ṣàbòsí fún ọlọ́run kí ló dé Agbarigidoma tó jẹ ó tó ta bàbá Agbarigidoma wọ́n tó jẹ wọ́n tó ta ẹ dákun arọ̀ yín ni Agbarigidoma ẹjọ́ mọ̀ wà ní ọkọ̀ tẹ́ ń jẹ́ bẹ́ẹ̀ bá ti ń ṣe bẹ́ẹ̀ ọkọ̀ tí yín náà ò ní sùn láéláé àfáwá Abdulrasaq alomota ẹ má jẹ́ kọ́ yẹ pé àṣàlátù Agbarigidoma nìkan ní kálẹ́kàn máa ṣe bá fẹ́ bẹ́ẹ̀ wá sí rárá àìmọ̀ ìyọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń ṣe bẹ́ẹ̀ àwọn àtọ́nà tí níkàyìn náà ló kọ̀ yìí ó kọ̀ bàbá Agbarigidoma ẹjọ́ mọ̀ wà nù ó kọ̀ yín ẹjọ́ mọ̀ wà nù ó kọ̀ lè kéwù yín ẹjọ́ mọ̀ wà nù ìṣesí yín ẹ jẹ́ kí gbogbo ayé mọ̀ pé àbá wa Agbarigidoma làáfà yín àfà yín ò gbọ́ wá àfà àti ẹ̀ pamọ́ àfà àṣàkí gbogbo èèyàn lọ́mọ̀ pé àfà àṣàkí ni lọ́kọ́ bàbá wa Abubakar Agbarigidoma lọ́kọ́ wọn ké wọ́n sì ní téèyàn bára lèèyàn máa ń tà àfà yín ọ̀ra kí ẹ fokọ̀ rẹ̀ pamọ́ tó wọn ò fokọ̀ àfà rẹ̀ pamọ́ báyìí bá fokọ̀ àfà yín pamọ́ ẹ ti jẹ́ káwọn pé àwọn ọmọ kéwù tí náà fokọ̀ tí náà pamọ́ tàbíyàn nìkan ò ní gbálúbọ́sà kó ẹ̀fọ́ o ntẹ́ bá gbìn ní òun bọ̀dọ̀ àfàwà Abdulrasaq alomota ẹnìkan ò ní gbálúbọ́sà kó ẹ̀fọ́ o ntẹ́ bá gbìn ní òun bọ̀dọ̀ àfàwà Umar Farouk Soibu Bayan ẹnìkan ò ní gbálúbọ́sà kó ẹ̀fọ́ o ntẹ́ bá gbìn ní òun bọ̀dọ̀ àfàwà Abdulkadir Sọlágbẹ̀rú Ubandoma lọrin tòní ẹnìkan ò ní gbálúbọ́sà kó ẹ̀fọ́ o ntẹ́ bá gbìn ní òwú bọ́dọ́là Agbarigidoma tó bẹ̀ ó sì ká ó sì so ó ní kẹjẹ kí wọ́n mọ̀ pé òun là fà ẹ̀yẹ wo gbogbo èèyàn tí àbáwá Abdulkadir Sọlágbẹ̀rú tẹ́ ti mú lọ Saudi gbogbo wọn ò mọ ó kọ àfà wọn ò mọ pé Agbarigidoma ni làfà tí ìṣẹ̀yẹ kó rí bẹ̀ ilé kéwù yín tẹ́ da tẹ́ pé ní Daarul Kitabi wa Sunnah yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ pé product Agbarigidoma ni ẹ jẹ́ kí wọ́n mọ̀ Daarul Kitabi wa Sunnah Agbarigidoma kò sí tó burú mẹ́ ẹ dákun kí ni fi ń mú ni kò dín yín kù yóò tó fi lé yín kú sí ni ilé kéwọ́n náà tí a fa Abdulrasaq alomota náà dá kò sí tó burú ní Agbarigidoma kẹfì síbẹ̀ kò dín yín kù ilé yín kú sí ni àfa Umar Farouk Soibu Bayan kò sí tó burú mẹ́ bí níbi ilé kéwọ́n kẹfì Agbarigidoma kẹfì síbẹ̀ kò dín yín kù ńlẹ̀ yín kú sí ni nídìí eléyìí arọ̀ yín ẹ bá a ṣàtúnṣe yìí bàbá Agbarigidoma wọ́n tó bẹ̀ kókò wọn náà kọ́ máa fọ́n kí bókò Sheikh Kamaludin ṣe fọ́n kí kọ́ máa fọ́n kí bókò bàbá gbogbo Sheikh Adamu ṣe fọ́n kí ẹ má jẹ́ kókò wọn sùn bókọ bàbá Agirigisu ṣe sùn táyà sì nílé kéwu Samsudini tí wọ́n ní ìsàlẹ̀ Gàmbàrí ẹ̀ má jẹ́ kó sùn torí náà àwọn ọmọ kéwu bàbá Agirigisu òun ni àfà Dáúdà àfà Láwà tọ́jú kókò wọn sùn ebókọ ẹ láti má jẹ́ kókò bàbá Agbarigidoma sùn nídìí eléyìí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá a bá nà á ní pọ̀pà ẹni bá tà bá kó lọ tún bẹ̀ ṣe ẹni bàtà bá kó lọ tún bẹ̀ ṣe àfọwọ́ Abdulrasaq alomota pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá a bá nà ní pọ̀pà ẹni bàtà bá kó lọ tún bẹ̀ ṣe ẹni bàtà bá kó lọ tún àfọwọ́ Umar Farouk Soibu Bayan pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá a bá nà ní pọ̀pà ẹni bàtà bá kó lọ tún bẹ̀ ṣe ẹni bàtà bá kó lọ tún bẹ̀ ṣe àfọwọ́ Abdulkadir Sọlágbẹ̀rú Ubandoma lọrin tòní pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá a bá nà ní pọ̀pà ẹni bàtà bá kó lọ tún bẹ̀ ṣe ẹni bàtà bá kó lọ tún bẹ̀ ṣe. kódà èmi tẹ̀ ń wò yìí àfáà tí wá gangan oní bàbá wa ó ń tàdá wà lábẹ́ mi
ní mọ́sálásí Gogo ní pópó Giwa Street àwọn ògbókọ̀ bàbá pamá pẹ̀pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lábànà ní pọ̀pà ẹni bàtà bá kó lọ tún bẹ̀ ṣe ẹni bàtà bá kó lọ tún bẹ̀ ṣe subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin amin ya Allah.